Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ẹ̀yin ènìyàn wa, wàhálà ńlá gidi leléyìí o. Ẹ̀yin ènìyàn wa, wọ́n ní tó bá máa di 2027, wọ́n ní kò ní sí iléeṣẹ́ ológun àti iléeṣẹ́ ọlọ́pàá mọ́. Ẹ wo arákùnrin tí ẹ bá wa ń wò lójú amóhùnmáwòrán yìí, àwọn ló sọ ọ̀rọ̀ yẹn o. Wọ́n ní military police may possibly end in 2027. Wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè yìí, pẹ̀lú ìṣọwọ́ tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n fi operate nínú iléeṣẹ́ ológun àti nínú iléeṣẹ́ ọlọ́pàá, wípé tá a bá máa wò lọ pẹ̀lú bí wọ́n ṣe ń bá a lọ, wípé tó bá máa di 2027, wípé ó ṣe é ṣe o ká má tẹ̀ gbúròó kan tó ń jẹ́ ológun mọ́ o. Ṣé o pé a sọ pé àwọn pípù wọ̀nyí wọ́n fẹ́ gba ìlú ni? Ẹ̀yin ènìyàn wa, jẹ́ ká fi ohùn sí. Kẹ́ ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run tàbí arákùnrin yìí. Wọ́n sọ ọ̀rọ̀ o wípé kí ará ìlú kí wọ́n wà lójúfò o pẹ̀lú bí àwọn agbésùnmọ̀mí bí wọ́n ṣe ń ya wọ ilé-iṣẹ́ ológun, tí wọ́n ń dáná sun ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ogun, tí wọ́n ń pa àwọn ológun nínú igbó, tí wọ́n dẹ̀ wà láàárín ìlú tí wọ́n ti ń operate náà, wípé ó ṣe é ṣe o kí iléeṣẹ́ ológun àti iléeṣẹ́ ọlọ́pàá kó má sí o tó bá máa di 2027. Allegedly, ẹ bá wa gbọ́ lẹ́nu wọn. A taxi bus painted. That is what police is using. Very soon, the way the police have turned to become a threat, to become kidnappers that kidnap you and take ransom, because that is kidnapping. Whenever they walk around, they don't see money. They will look for an innocent person and kidnap the person and tell the person to pay money so that we are going to leave you. This is the police we are seeing in our country. And police will cease, and people will start taking laws into their hands. If you catch them, everybody will come up and go for jungle justice. You see, there will be no police again. There will be no army. Crime will be high. I am calling on the government of this country now. If you don't take proactive measures, things has fallen apart. Look at how army went and adopted an innocent man, Chidebere, Justice Clark, that he made mention of the food that the army is giving the people that are fighting in the war front. Sorry. Only that statement, he did not cost anybody. Only for this country to be fine. Army adopted him and hung him for 74 hours or 72 hours. Did not take him to court. People were looking for him. This country has gone. I know you may not like it, but if you don't like it. Ẹ̀yin ènìyàn wa, ọ̀rọ̀ lẹ bá wa gbọ́ yìí o. Ṣé rí pé àsìkò ti tó kí ará ìlú kí wọ́n jí lójú oorun wọn? Òun la torí ń sọ wípé Yorùbá jí má sùn. Ẹ jẹ́ ká ní àròjinlẹ̀ gidi pẹ̀lú bí nǹkan ṣe lọ lórílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ kí a rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí, ẹ̀yin ènìyàn wa. Kí ló ń tẹ́ bá wa rí sọ sí gbogbo àlàyé tí wọ́n ṣe kalẹ̀ yìí o? Gbogbo ọmọ Yorùbá jí má sùn. Ṣé mọ̀ wípé ìdí tá a fi ń sọ wípé kí wọ́n jẹ́ kí olúkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn o, wípé nǹkan ò lọ déédéé lórílẹ̀-èdè yìí o, àti iléeṣẹ́ ológun wa, gbogbo ẹlẹ́ṣọ́ ààbò, gbogbo ẹ̀ ni àwọn agbésùnmọ̀mí ni wọ́n ti rehabilitate, ni wọ́n ti integrate, wọ́n ti reintegrate sínú wọn, wípé kó jẹ́ kí olúkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀.